بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله وصحبه والمنافحين عن السنة المطهرة القامعين أهل البدع والأهواء أدوك الله أتريك فون جسل محمد صلى الله عليه وآله وسلم òní ogúnjọ́ oṣù Rajab ọdún 1446 afẹ́ ní tẹ̀síwájú àlàyé àwọn orúkọ àti àwọn ìròyìn eléyìí tí Alhaji Imron Ẹlẹha fúnra rẹ̀ tí a ti ń bá bọ̀ wá láti bí ìjókòó méjì sẹ́yìn. Ká má gbàgbé wípé eléyìí tí a dúró lórí ẹ̀gbẹ̀yìn òun ni àkọ́kọ́ nínú àwọn èyí tó wù wá ká tọ́ka sí nínú àwọn orúkọ àti àwọn ìròyìn wọ̀nyí tí wọ́n ní tọ́ka sí wípé ẹlẹ́ẹ̀kejì lórí bẹ́ẹ̀ òun la ó fi pilẹ̀ ní ìkàlẹ̀ tìdánilẹ́kọ̀ọ́ ti tòórọ̀ yìí. Súnà sáwájú ẹ̀yin ọmọ ẹ̀yà nínú súnà òdodo mo kí wa wípé a kú oríire, mo sì fẹ́ fún wa ní ìró ìdùnnú torí wípé mimma natabasharu bihi ma'ashara salafiyyin i'tirafa Al-Hajj Imron Ẹlẹha bi khurujihi minas salafiyya. Nínú tó yẹ ká máa búra wá gbọ́ gẹ́gẹ́ bí ìró ìdùnnú lásìkò yìí òun ni wípé Alhaji Imron Ẹlẹha ti kara rẹ̀ kéde ara rẹ̀ wípé òun jáde kúrò nínú súnà. Ó ti kara rẹ̀ kéde ara rẹ̀ pé òun jáde kúrò nínú súnà. Káyà hàn Sheikh Abdulaziz Rayis lò nínú tírà àwọn eléyìí tá a kà sí wa létí níjókòó tó kọjá tí bàbá ń sọ wípé fa inna mimma tabashara bihi ahlul ilmi wal imani inkisaru shawkati ahli tafjiriyina at-takfiriyina wat-tafjiriyina fi dawlati tawhidi Saudiya. Sárántí ọ̀rọ̀ yẹn tí bàbá sọ wípé lórílẹ̀-èdè Saudi ohun tí àwọn olùmọ̀ àtàwọn onígbàgbọ́ òdodo ń fúnra wọn gbọ́ ní ìró ìdùnnú òun ni ipá àwọn tán máa ń pè ní gèfèrí pè ní nípò kí tó pin nílẹ̀ Saudi. So bẹ́ẹ̀ náà ni alámọ̀rí yìí ṣe rí lọ́dọ̀ tiwa. Ó wá ṣeéṣe kárẹ́ ni máa wò wípé èwo ló jọ mọ́ ìró ìdùnnú nínú tí bẹ́ẹ̀lẹ̀ yìí. A ní ojú pọ̀nà ìró ìdùnnú tó wà níbẹ̀ òun ni wípé Alhaji Imron Ẹlẹha ó fún wa nísinmi, ó sì kó fìtínà kúrò láàrin àwa ẹni súnà òdodo insha Allah tabaraka wa ta'ala. Fìtínà tó lè bá wa nígbà tí apá kan ló wá bá sọ wípé Alhaji Imron Ẹlẹha ẹni bídíà ni kìí ṣe onísúnà. Táwọn apá kan sọ pé rárá èmi ò tí ì rí sóní bídíà ẹni súnà lèmi sí yìí ń gbà á sí, ó kàn ń ṣàṣìṣe ni. Sáyẹ́ pé ilẹ̀kùn fàǹfà ó ti tì. Fàǹfà nírú àwọn agbọ́nrin báyìí sì ni máa sábà lídì sí fìtínà láàrin àwọn onísúnà. So fàǹfà tó wà lè lídì sí fìtínà yẹn sáyẹ́ pé lẹ́kùnrin ti ṣe kí ni ó ti tì. Alhaji Imron Ẹlẹha ó ti fún wa nísinmi lórí eléyìí. Ó dìídì bá wa sọ ọ̀rọ̀ wa lẹ́yọ ọ̀kan ṣoṣo lórí pé òun kọ́ òun ẹsẹ̀ súnà òun níbi díà lòun. Àwa nírẹ́ nìkan lónìí kó a sọ pé Alhaji Imron Ẹlẹha onísúnà ni àyàfi kó jásí pé enítọ̀ ohun tó gbà lérò ní pé mùsùlùmí ni, kó sì pé tó gbà lérò ní pé mùsùlùmí ni. Torí pé a lè fi gbólóhùn ìjẹ́ onísúnà pé ẹni tí a bá rí mọ̀ kó ti jáde kúrò nínú Islam yíwọ̀n ẹsẹ̀ kankan. Ibẹ̀ yẹn láti rí àǹfààní tí ń bẹ fún gbólóhùn as-salafiyya
láwùjọ àwọn olùmọ̀ nínú ẹ̀sìn yìí láàfin rí àǹfààní tí ń bẹ fún gbogbo mùsùlùmí ló lè borí wọlé níbi ìròyìn asọ̀nìyà wípé ẹni súnà ni ẹni súnà ni alùsúnà ni alùsúnà ni gbogbo mùsùlùmí èyí ó wù nínú ẹgbẹ́ yìí ò bá àbára rẹ̀ ìwàníyà ló bára rẹ̀ ní tẹ̀bùlẹ̀gíyà ló bára rẹ̀ ní ẹ̀sùnfíyà ló bára rẹ̀ ní tẹ́nìkan ẹnu rẹ̀ gbá láti sọ pé ó ti jáde kúrò nínú ìsìlámù ẹlẹ́pọ̀ náà ní alùsùnà ẹlẹ́pẹ̀ ní kíni alùsùnà bá láìfi àmọ́ àwọn alùsùnà là máa pẹ̀lú wọn àìfi wálìjà máa kù so àtànáná ti sàkóyawọ́ ẹni súnà tó já sí pé mùsùlùmí la gbàlérò àtọ́ní súnà tó já sí pé ó ṣe ìsìlámù rẹ̀ lójú náà wọ́n ṣe béèrè rẹ̀ lọ́wọ́ ẹ̀ lójú náà bí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ṣe fi rán mọ́sílá Muhammad ló ti já sí pé látàná tí wọ́n sọ pé alùsùnà wàlìjàmáà ìtumọ̀ wàlìjàmáà tán máa ń fi kún òun nìyẹn ìtumọ̀ wàlìjàmáà tán máa ń fi kún látàná òun nìyẹn lónìí tá a bá wá fẹ́ lò ní gúngùn báwọn ni tá a bá kẹ́ sọ pé sálàfí ni tá a bá ti sọ pé sálàfí ni bá láìfí ó ti yanjú ẹ̀ so gbogbo mùsùlùmí lè gbórí wọlé níbi súnà alùsúnà ni alùsúnà ni sàyẹ pé àwọn oníbíjà lónìí àwọn náà ń yọ̀ àwọn náà ń kéde ara wọn ní alùsúnà ìtumọ̀ táwọn ń wí tábà pera wọn lọ alùsúnà wọn ni wípé mùsùlùmí náà wọn èyí ṣèké náà bẹ́ẹ̀ náà ni kò sẹ́ni tó bá yín jà sí kò sẹ́ni tó bá yín fà bẹ́ẹ̀ ṣe rí náà bẹ́ẹ̀ ṣe jẹ́ náà nìyẹn bá a ṣe gbà yín sí náà ni àmọ́ ẹ̀rí pé wọn ò ní pera wọn ní ẹnikẹ́ni nínú wọn ò ní pera rẹ̀ ní sálàfí kò sí nínú wọn tí ó pera rẹ̀ ní sálàfí ẹ ti rí báwọn ni àǹfààní gbólóhùn asàlàfíyà ò nìyẹn òun ló fà á nígbà tí alájí Imron Ẹlẹha kéde ara rẹ̀ nísìnyí kí ló wí ó ní òun ò ṣe sàlàfíyà mọ́ so ó lè máa pera rẹ̀ lóní súnà yóò ní pé mùsùlùmí lòun tàbá wá rẹ̀ nìkan lónìí tó bá sọ pé irọ́ o alájí Imron Ẹlẹha o súnà ni o n ti wí ni pé mùsùlùmí ni kó pé ní sàlàfíà kárí á ní sọ́ọ̀sì ìlú ni làbárí òde tí ìbọ̀ rẹ̀ ni ẹni tó ń pe nǹkan mọ́ yìí fún alára rẹ̀ ló ti wọ́n nǹkan wọ̀nyí ló ti wọ́n dànù tí kálára rẹ̀ ló wọ́n nǹkan yìí dànù kúrò fúnra rẹ̀ so ojú pọ̀nà tó fi já sí pé ká máa kéde ìró òdùnnú sí ti ara wa lásìkò yìí òun nìyẹn lérí ọ̀rọ̀ Alhaji Imron Ẹlẹha torí àsìkò lẹ́yìn nǹkan tún já wọlé ni kò sí nínú tí mo lísìtì kalẹ̀ tẹ́lẹ̀ tí mo fẹ́ fi ṣàlàyé bí Alhaji Imron Ẹlẹha ṣe jẹ́ láwùjọ ẹ̀sìn láwùjọ dáwà pàtàkì jùlọ ẹlẹ́ẹ̀kejì ó ní pé Alhaji Imron Ẹlẹha ẹ̀yọ́mọ̀yá ó kéde ara rẹ̀ lẹ́nu tó já sí pé òye rẹ̀ kúrú láti ṣàgbọ́yé àwọn ìṣẹ̀lẹ̀ tí ń bá lọ́sẹ̀mí ó kéde ara rẹ̀ lẹ́nu tí òye rẹ̀ kúrú láti gbàgbọ́yé kí ni reality àwọn ìṣẹ̀lẹ̀ tó ń bẹ nínú ẹ̀ kì í ṣe ìṣẹ̀lẹ̀ àwọn mi o ìṣẹ̀lẹ̀ tó ń wà nínú ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ni o olóye àgbàgbọ́yé ìṣẹ̀lẹ̀ téèyàn bá lọ́sẹ̀mí ó kéde ara rẹ̀ bẹ́ẹ̀ eléyìí wọn hàn jáde láti inú ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé àwọn kan nínú àwọn tó kọ́ òun lẹ́kọ̀ọ́ eléyìí tó já sí pé mọ̀jáhìrù ni wọ́n lọ́dọ̀ tiwa gọ́yà tó mọ́ eléyìí ni pé kápò wọn ní mọ̀sítòrún nínú àwọn tó kọ́ òun lẹ́kọ̀ọ́ ó ní wọ́n pè wọ́n awájú yé òun pé tóun bá ń tẹ̀lé ìpèpè Sheikh Abdulaziz Royce òun ó ya tọ́ọ̀gì nílùú àwọn ni òun ó lọ di tọ́ọ̀gì sí àwọn aráàlú àwọn lọ́rùn dáwà yóò sì ti ń tẹ̀lé ìpèpè Sheikh Abdulaziz Royce ní ọjọ́ tó pẹ́ ó sì ti padà lọ sílùú wọn láì mọye ìgbà kò ní fúnra mọ̀ láti ya tọ́ọ̀gì kò fúnra kí ìṣe bíi tọ́ọ̀gì kó máa gbé kò wáyé fún rí àfọjọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fún ní làbárẹ̀ wípé tó bá ń tẹ̀lé ìpèpè arákùnrin yìí tí ti ń tẹ̀lé tipẹ́
ọ̀ọ́dì tọ́gì ìgbà tán fún làbárẹ̀ òun ni lẹ́mí tọ́gì wa ń gbé òun lẹ̀jẹ̀ tọ́gì wa ń ru lára rẹ̀ òun lomi tọ́gì wa ń sàn nínú veins rẹ̀ sẹ́rẹ̀ mẹ́ pé irú ẹni tọ̀ ọ̀hún ìtumọ̀ sí ni pé òye rẹ̀ kúrú láti gbàgbọ́ yé reality ohun tí ń bá ló sẹ̀mí ẹlẹ́ẹ̀kejì òun nìyẹn ẹlẹ́ẹ̀kẹta jama ó ní pé Alhaji Imron Ẹlẹha ó kéde ara rẹ̀ sí àlùmọ̀ ní ìmáà ó kéde ara rẹ̀ wípé òun tòun ìmáà olóhun ìtumọ̀ sí òní pé ewé oko olóhun ibi atẹ́gùn bá fẹ́ darí kọ ibẹ̀ náà lòun ń darí sí òun èyí sẹni tó já sí pé mọ̀dánúrò òun èyí sẹni tó ṣe wípé ń máa dájú òkó kó dá ronú wípé kí ló tọ́ kí ló yẹ láti ṣe torí pé ẹ rí wípé bí wọ́n ṣe ń rí mútu rẹ̀ òun náà lòun náà sì ń display déédéé ọ̀nà àti orí tán rí mútu ẹ̀ lé lórí náà ni òun náà dramatize lé lórí òun fúnra rẹ̀ náà ló fi yé wa bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin jama òun ni wípé Alhaji Imron Ẹlẹha dáwà rẹ̀ dáwà tí ń dojú àlámọ̀rí ẹ̀sìn rú mọ́ àwọn aláìmọ̀kan nínú àwọn mùsùlùmí lójú ni ó sì jẹ́ dáwà tí ń kún àwọn onífẹ̀ẹ́nú àtàwọn ẹni àánú lápá lórí tí wọ́n wà lórí ẹ̀ Alhaji Imron Ẹlẹha ó kéde ara rẹ̀ bẹ́ẹ̀ wípé ohun tó ń gbé dání òun nìyẹn kí ló fẹ́ lè yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ ó ń jó yé wa wípé àwọn àfa àwọn kan àwọn ni wọ́n pè wọ́n ṣàkíyèsí nípa dáwà Sheikh Abdulaziz Royis kò sì wá dárúkọ wọn kò dárúkọ wọn bóyá ó ṣeéṣe kálẹ̀ ni tí ó kàn sáwọn yẹn wípé lágbájá báyìí 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 ó lẹ wí báyìí 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 fóun ṣé lóòótọ́ lẹ wí bẹ́ẹ̀ fún torí pé àlùmọ̀ yìí nínú tọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala fi sàwálẹ́sà tó fi kàwá yẹ yàtọ̀ sí gbogbo àlùmọ̀ tó ti kọjá òun ní ìmọ̀tọ́pa isnad ká gbọ́ làbárè ká láǹfààní láti kàn sí ẹni tí wọ́n ló sọ̀rọ̀ wípé ṣé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ sọ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó jẹ́ lógún bẹ̀ fún àlùmọ̀ òjì Islam Muhammad ni gbogbo àwọn tó ní wọ́n sọ̀rọ̀ yìí fóòhùn àti ilé ikú tán torí káyé má bà wá máa lọ kàn sí wọn torí pé àwọn àlùmọ̀ ọlọ́wọ́ bá kẹwàá débi pé ẹlòmíì lè ti torí bẹ́ẹ̀ lọ ra tíkẹ́ẹ̀tì kó gba físà kó sì kéré sí Saudi kó sì lọ bèrè pé ẹ dákun lágbájá báyìí 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 nínú àwọn àfa òun wá ẹnìkan nílùú wa ló sọ báyìí 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 wípé ẹrú báyìí 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 fún ṣé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ wí lóòótọ́ ìṣesí àwọn onímọ̀ àdéfì ni òun ni wọ́n fi sọ ẹ̀sìn yìí fún wa náà fi dáàbò bo ẹ̀sìn yìí fún wa látọjọ́ tó ti pẹ́ òun ni tí ó sọ̀rọ̀ ànábì ò fi wọnú ọ̀rọ̀ ànábì tí ó sì ṣe èyí tó sì jẹ́ta ànábì ò ṣe jáde kúrò nínú ọ̀rọ̀ sílá Muhammad látànáwá so torí kó má bàa rí bẹ́ẹ̀ ó yà sọ wípé òun ò ní dárúkọ ẹgbẹ́ kò dárúkọ ẹnì kankan nínú wọn táyọ ìròyìn tó ṣe pé àìmọye èèyàn òun ló ń jẹ́ bẹ́ẹ̀ kódà nínú ìlú wa ìka bá sọ pé lẹ́yìn odi mísùlálà ti tọ́ yìbà ẹ máa gbọ́ nǹkan ṣé ròyìn sórúkọ nu tẹ̀síréhù dárúkọ wọn bọ́ ṣe ń jẹ́ òun la bùkátà sí láwùjọ yìí àfikọ̀ ìndàkà ó lè má jẹ́ fíkọ̀ lọ́dọ̀ ẹlòmíì ẹni tí wọ́n trust ó lè má jẹ́ ẹni tẹ́lòmíì trust wọ́n ni wọ́n trust rẹ̀ nísìnyí tó wà ní àwọn ẹni yìí majahilu oni wọn àmọ́ wọn majuhulu la'ain on gangan wọn kábàtà ma sọ àsọ̀rọ̀ nípa majuhulu la'hal kò sẹ́yìn tó mọ̀ wọn débi tá ti àmọ́ orí ìṣesí wo ni wọ́n wà bóyá èèyàn bíi tiẹ̀ ni wọ́n tó bá sì pé wọ́n assist lórí nǹkan ń sọ yìí ẹ má sọ fún mi pé ṣèbó sọ reason tí ò jẹ́ kó òun dárúkọ wọn torí àlẹ́ rẹ́ni tí ó sọ bẹ́ẹ̀ wípé àhá kí ló tún kù tẹ́ ẹ tún fẹ́ gbọ́ bó ṣe sọ náà ló ti ṣàkóyawó rẹ pé ìdí tóun ò ní fi dárúkọ wọn òun ní a wá ṣe lálàyé fún ọ wípé ìdí yẹn kọ́ o
kò wà makbul kò wà accepted lọ́nà wo àkọ́kọ́ níbẹ̀ ó ní pé ó fi bẹ̀rù Ọlọ́run bá ròyìn àwọn wọ̀nyí olùmọ̀sí ló pè wọ́n ọ̀rọ̀ títí mbẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ jarihu wa ta'dilu ni olùmọ̀ tó bá ṣe jarihu tí ó ṣe tasrihu wípé tí ó ṣe ìlànà ẹni tó ń jà rọ́hà wípé lágbájá báyìí o báyìí ló ṣe rí lọ́dọ̀ tòun tó bá níta ń wíbẹ̀ ẹlẹ́mìí mo wíbẹ̀ ríbà nírú olùmọ̀ bẹ́ẹ̀ ṣe torí kò sí ti ń jó olùmọ̀ lọ́wọ́ ní màjálù al-jarh wa ta'dilu tí ò wá ní rí fi jólẹ̀ kó ṣe ìlànà ohun tí bá bẹ lórí rẹ̀ nípa ẹnìkan àbómi kò sí tó bá ti wá rí bẹ́ẹ̀ ńkọ́ ríbà wọn ni irú olùmọ̀ bẹ́ẹ̀ ṣe àwọn tó wá ròyìn tó ní mẹ́sùlá láti tọ́ yíba ìdílé rẹ̀ ni wọ́n ti jáde wọ́n tún wá bẹ̀rù Ọlọ́run bá hàn náà irú àwọn wọ̀nyí òdúrọ̀ tún á kó sínú ríbà ń tó fi ń ròyìn wọ̀nyí ríbà ni tí wọ́n bá exist tí sèṣí wọ́n sì ṣe kí ni tó exist látọwọ́ wọn àkọ́kọ́ nìyẹn tí ò lè jẹ́ káwọn àgbà reason tó fi ní òun ò ní fi dárúkọ wọn ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ òun ni wípé ìlú wọn lọ́hùn tó sọ pé wàhálà ń ṣẹlẹ̀ ọ̀fẹ́ dá wàhálà lẹ̀ sí ìlú wọn torí pé ìlú wọn ń gbóná lọ́wọ́ báyìí ọ̀fẹ́ dá wàhálà lẹ̀ bọ̀ wọ́n lọ́rùn wọn ò gbọ́ Yorùbá ni wọ́n ń sọ má gbàgbé pé wọn ò gbọ́ Yorùbá ni wọ́n ń sọ ká tó lè gbọ́ ohun tó ń wíyé ẹnìkan ni ó ṣe tẹ́rùjúmọ̀ rẹ̀ fún wọn sòkí wá ní bọ̀ lẹ́rù àti má lè sọ̀rọ̀ fáwọn tí wọ́n ṣe pé àwọn ni wọ́n ní èdè tán sì bùkátà òkodoro tó ń ṣàlàyé rẹ̀ tó jẹ́ kó tún máa sẹ́kàn sí àwọn apá kan ọ̀rọ̀ tó pọ̀ tó sì lágbára jù ọ̀ ń sẹ́kù sábẹ́ àwọn mọ̀nàkà yìí kí nìdí so nínú tó fi mọ̀ wípé reason tó mú wá kò wà jẹ́ níwò nìyẹn wípé ohun tí ò jọ dárúkọ mọ́ ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ òun nìyẹn ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ ó ní pé àwọn tó lọ́ọ̀ dárúkọ yìí má gbàgbé wípé àwọn ní tán bẹ lórí rẹ̀ ṣe déédéé ohun tí ìjọba Saudi tó faramọ́ ojú ọ̀nà tí wọn àti ojú ọ̀nà ìjọba Saudi bákan náà ni gẹ́gẹ́ bí àwọn àlàyé ọ̀rọ̀ rẹ̀ tí Sheikh Abdulaziz Royis ló yapa sí ti ìjọba Saudi tó yapa sí ti àwọn àfáà tán fún ọ ní làbárè yìí wọ́n túmọ̀ sí pé ewu ò sí lórí tiwọn ọ̀rọ̀ tó sọ tí ó bá dá wàhálà kalẹ̀ ewu ò sí lórí tiwọn orí ẹni títí ẹ yapa sí ti tìjọba tí ń ṣe Sheikh Abdulaziz Royis lè wúwà àwọn jásí pé Sheikh Abdulaziz Royis ẹni afẹ́ sun jẹ ní Saudi lórí bí dáwà rẹ àti àlàyé ọ̀rọ̀ rẹ nípa bàbá yìí ṣe rí ni o ẹni afẹ́ sun jẹ ni tí ń fi kóra rárá ẹni tí wọn ò mọ bó ló ṣe jẹ́ tí ń ṣe ní kọ̀rọ̀ tó sì ṣe pé wọ́n ń wá kiri ẹtú àṣírí rẹ̀ sí gbangba kí wọ́n lè tètè rí i mú ajásí pé irú ẹ̀dá bẹ́ẹ̀ òun ni tí ó túmọ̀ sí pé tó ọba dárúkọ ọpẹ́ ni wọ́n sọ báyìí tó wá dé tí ìjọba Saudi ìjọba kọ̀mẹ́ǹdì ẹ́fọ́ọ̀tì wọn ni ìjọba àwọ́ọ̀dù wọn ni wọ́n lè rí ibi fi mú ẹni tí ń dàlú wọn rú so ewu ò sí lórí tiwọn orí tẹni tó ń kéde rẹ̀ òun lè wúwà ọtí rí báyìí sì mọ́ gbàgbé tó fi rí mọ̀ wípé àní ríbà làwọn ẹni yìí ṣe ríbà ni wọ́n ṣe wọn ni wọ́n lé ọlá pamú àmú ọwọ́ kọ̀ọ̀rọ̀ lọ àmú ọwọ́ nù yàrá kan lọ ẹni tó lé ọlá pamú yìí inú mọ́ṣáláṣí Sheikh Abdulaziz Royis ló ti fọ́ ọ lápá ló ti mú ọ jáde tó ń túmọ̀ sí pé òun náà ń bẹ níkàlẹ̀ nígbà tí Sheikh ń ṣe dárúsù lọ́wọ́ tó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ ó wá lé ọlá pamú ó wá mú ọ jáde ó wá mú ọ wọnú ilé tiẹ̀ lọ ó wá lọ kí ọ̀rọ̀ sí ọ nínú ó lọ kí ọ̀rọ̀ mọ́ ọ níkù tí ń túmọ̀ sí pé ara rẹ lọ́ọ́ ṣe túmọ̀ lẹ́yìn ìgbà tó bá ṣe túmọ̀ ẹni ò ní tán ara rẹ lọ́ọ́ ṣe túmọ̀ rẹ lẹ́yìn ìgbà tó bá ṣe túmọ̀ ẹni ò ní tán kì í ṣẹni tó bọ́ síta gbangba lójú gbogbo àwọn èèyàn tán péjọ tí ń bá wọn sọ̀rọ̀ tó ṣe wípé kò fi èèyàn sẹ́nu ọ̀nà kẹ́ ẹ máa yẹ̀ wọ́n wò ta ni ń wọlé bọ̀ ẹ sígídà sí mi kí lè dákẹ́ ẹ tí mi sọ àbúmọ̀ ẹ̀ pọ̀ ń bọ̀ wá kò mọ̀ ẹgbẹ́ rẹ̀ ń bọ̀ wá ọ̀ wọlé ọ̀ fídíò kò ní ká má fídíò ọ̀ rìkọ́dù kò ní ká má rìkọ́dù ẹ wá gbé káàkiri ìjọba Saudi sì gbọ́ èdè tí ń wí èdè tí ń sọ
ẹ wá gbé káàkiri yóò dọ́dọ̀ ìjọba Saudi wọ́n á rí mọ̀ pé àṣẹ́ni yìí orí tó wà ní kọ̀rọ̀ ibi tó wà yìí ẹ lọ gbé wá ẹ tì mọ́lé ṣùgbọ́n kò fẹ́ ní kankan sẹ́nu ọ̀nà mọ́sálásí pé ẹ mọ̀ wọ́rú àwọn tí ń bọ̀ tẹ́ bá ti rírú wọn báyìí ẹ tètè sígínà sí mi kí n dákẹ́ tí mi ń wí ẹ sì gbúrọ̀ rìkọ́dù ẹ gbúrọ̀ kámẹ́rà ṣé ọ̀ fúnra dáadáa ni pé kì í ṣe kìkìdá àwọn akọ̀dà àwọn òpònú oníbẹ̀lá àwùjọ tó ti ń sọ̀rọ̀ ó ṣàkíyèsí ara bẹ́ẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un eléyìí ń jẹ́ àkọ́kọ́ tí ń fi júwe wípé tẹlifíṣù rẹ̀ pọ̀ ó kéde wípé olùdálámọ̀rí ọ̀rọ̀ rú mọ́ àwọn èèyàn lójú òun ni ọ́ ẹlẹ́ẹ̀kejì onígbà tí wọ́n júwe Sheikh Abdulaziz Royisi fún ọ tán dáwà rẹ̀ tí wọ́n júwe rẹ̀ fún ọ tán ìwọ náà wá bẹ̀rẹ̀ sí katira ọ wá bẹ̀rẹ̀ sí katira ọ wá bẹ̀rẹ̀ sí katira ọ wá rí pé àsọdòdó ní tí wọ́n ń sọ ya subhanallah má gbàgbé wípé ó dárúkọ tírà ẹyọ kan báyìí tọ́ka bèlè wípé ó dárúkọ ẹni tó ṣe tírà yẹn débi pọ́ wá sọ wípé kán lọ wo ìdí báyìí ojú ewé báyìí ní ẹsẹ̀ ọ̀rọ̀ báyìí nígbà tí ẹni tó kọ tírà yẹn ń sọ nípa báyìí ó wá ń sọ tó ṣe déédéé ohun tí Sheikh Abdulaziz Royisi bẹ lórí rẹ̀ wípé kò bá a mu nínú ẹ̀sìn ẹ̀rí tó sì fi tì ní ìwọ náà wá gbọ́ yé wípé bẹ́ẹ̀ ni lóòótọ́ torí àwọn nǹkan báyìí kí ìwọ náà wá fi ṣe tààlíkù lórí ẹ̀kọ́ fìbọ̀ tẹ́sẹ̀ ọ̀yàn náà ọ̀rọ̀ báwọn ọkàn ní ìwọ náà wá bẹ̀rẹ̀ sí kátírà wá bẹ̀rẹ̀ sí kátírà àní sọ pé ọ̀kátírà ṣùgbọ́n tírà eléyìí tí ohun tí ń bẹ nínú rẹ̀ lè mọ́ ó ṣe déédéé kọlùkọlù tí ń bẹ lára rẹ̀ ó jọ bíi pé òun ló ń kà eléyìí nìyà ara rẹ̀ ni yóò máa jẹ́ ẹlẹ́ẹ̀kẹta kọ́hún tọ́yìí nínú rẹ̀ òun náà ni wípé Alhaji Imron Ẹlẹha ó tún kéde ara rẹ̀ bákan náà wípé tán bá sọ pé ẹ lọ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ òun ò mọ̀ sínú wọn o lágbájá ọ̀rọ̀ wa dàrú àlámọ̀rí kan ò yé wa nínú ẹ̀sìn ẹ jẹ́ ká tọ̀ lágbájá lọ ó kéde ara rẹ̀ fáyé pé òun èé sararú àwọn èèyàn bẹ́ẹ̀ láwùjọ dá wa kí ló fi yé wa bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó jọ yé wa wípé òun ti kú ní Saudi òun ti wálé kóun tó travel padà lọ sí Saudi kó tó di wípé gbogbo àwọn àlámọ̀rí tí ń fún àwọn èèyàn làbárè rẹ̀ yìí wá ń ṣẹlẹ̀ ṣáájú náà ló sì ti sọ wípé òun ti kéwú òun ti gbọ́ kéwú yé kó tó di pé òun lọ Saudi lọ join jamia university level ó ti wá dé university tán ní ó ti kẹ́kọ̀ọ́ parí university ó wá darí wálé ṣáájú kó sì tó lọ ló ti dálé kéwú kalẹ̀ nígbà tó já sí pé òun náà kéwú ó nímọ̀ ó dálé kéwú kalẹ̀ ó lọ Saudi ó lọ join jamia ó ka jamia tán ó darí wálé ó dúró sílé fúngbà díẹ̀ ó tún wá travel padà sí Saudi ó ní gbogbo àwọn àlámọ̀rí ìṣẹ̀ṣẹ̀ wá ń ṣẹlẹ̀ ìyẹn ń jẹ́ kó yé wa wípé kò yanjú nínú tó tá ń pè ní mímọ̀ kò yanjú nínú tá ń pè ní mímọ̀ kéèyàn kẹ́kọ̀ọ́ parí jamia lẹ́yìn kó ti ṣáájú dé ní mímọ̀ kó tó bọ́ sí jamia ó wá tún akẹ́kọ̀ọ́ parí jamia àwọn ń sọ̀rọ̀ ní màjálù ẹ̀kọ́ tó kọ́ ní fídì ẹ̀kọ́ tó kọ́ síbẹ̀síbẹ̀ kò yé àwọn kan náà ṣẹ̀ṣẹ̀ wá gbé ìjòkó náà ṣẹ̀ṣẹ̀ wá fún ní ọbú ìfẹ́ ẹnu mu náà ṣẹ̀ṣẹ̀ wá nù ún lọ́rọ̀ náà nù ún lóye tiwọn náà nù ún lọ́gbọ́n tiwọn náà nù ún níròrí tiwọn òun náà sì lànà sí ń gbé mi. ẹ dákun torí Ọlọ́run ọba kí ni ìtumọ̀ ẹ̀kọ́ tó kọ́ kí ni ìwúlò ẹ̀kọ́ tó kọ́ kí ni ojúṣe ilé ẹ̀kọ́ tó dálẹ̀ láwùjọ mùsùlùmí ipa wo ni ilé ẹ̀kọ́ tó dálẹ̀ láwùjọ mùsùlùmí ó mọ̀ kó láwùjọ mùsùlùmí láàrin àwọn ọmọ mùsùlùmí ẹjá bèrè lọ́wọ́ ara wa òun ni tó kẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ òye yìí òun ni náà ni wọ́n máa pè ní náà máa ti ẹ̀kọ́ náà ń pè ní mùdírù dárù rẹ̀ ni
tó já sí pé tẹ̀rùjìhátì tí ó bá máa ṣẹlẹ̀ lórí gbogbo àwọn masáìlù ìmà nínú ẹ̀kọ́ òun ló yẹ kó jẹ́ ẹni tí ó mọ̀ fananáìsì ọ̀rọ̀. Síbẹ̀síbẹ̀ òun náà ló wá rí bó ṣe rí yìí, ó kẹ́kọ̀ọ́ nílé kò yé, ó jáde lọ sẹ́yìn odi, ó kọ́ ó darí wálé, síbẹ̀síbẹ̀ náà kò rójútu ẹ̀. Ṣérú ẹni láwa darí ọ̀rọ̀ ẹ̀sìn sọ́dọ̀ rẹ̀ láti ẹ lọ béèrè wá, ẹni máa pé kíní yìí jìnnà aburú lálàá ni. Eléyìí nìyẹn nínú àwọn ìròyìn àtòrúkọ tó sọra rẹ̀ ni. Ẹ jẹ́ ká bá a mọ́ báyìí jẹ́ máa, ó ti ń sún mọ́ gbèdéke àsìkò tí mi fẹ́ kọjá. Èyí tó ṣẹ́kù nínú rẹ̀ tí n bá ní tẹnubọ̀, èyí tó ṣẹ́kù ìní parí rẹ̀ àsìkò sì kọjá dédé bí mo ṣe fẹ́. Ajá sí pé a tún ní jòkó mi láti pàdé ara wa lórí àlámọ̀rí yìí. Kọ́lọ́run Allah subhanahu wa ta'ala ó mọ́ sàmú wa sí dédé, kó sàlékún tawfiqu fún wa àti istiqama. La ilaha illallah. Hadha huwa wallahu ta'ala a'lam wa sallallahu wa sallama ala Muhammadin wa alihi wa sahbihi.